bàbá wa Mahdi tàgbà Sheikh wa Maulana Murtala Abdulsalam ipe wọn kéwú nílé Aláyà. Ọ̀rọ̀ tí mo sọ yìí wàhálà èmi ló wà tó ṣe ni òyìn ta àwọn ará Mahdi jí ni bó ti ẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ gbọ́ síbòmí. Torí pé nígbà tí ó dijọ́ kejì tí mo kúrò ní àyín lálẹ́ ni wọ́n lè ní sẹ̀ ọ̀nà pé láyé ọ̀dá láàárọ̀ ohun bàbá Mahdi tòní bàbá wa Muhammad Nasir Dr. Muhammad Nasir àwọn náà kọ́ dípò mi láàárọ̀ torí onítìjú mi ni wọ́n gan-an wọ́n láì sọ́mi lẹ́yìn àti láyé kéde mo fi sí èmi ṣe pákípákí èmi ṣe mùjámálẹ̀ tí màmí mi ṣe mùjámálẹ̀ o ìyẹn dáadáa ni wọ́n lọ́dọ̀ mi àwọn náà sì fi mi sáyé nínú ọkàn wọn. Èmi sì fẹ́ràn ká ṣàṣepọ̀ wàláyé ẹ̀yin ilé ẹ̀jẹ̀ ká lójú tó ọ̀rọ̀ ní àwọn èèyàn torí pé àwa rí pé bàbá tó bí wọn pẹ̀lú àwọn bàbá tiwa láàfáà wa ọ̀rẹ́ ni wọn tún láàsì ibi tọ́rọ̀ bàbá wa bá fẹ̀mí sí àwa náà gbọ́dọ̀ fẹ̀mí síbẹ̀ ìtẹ́lẹ̀ nígbàgbọ́ sí yẹn torí kí àbárò ìgbérí ayẹ̀sílẹ̀ ìsàn ọ́ ayẹ̀sílẹ̀ ìbárò kó dàbí gbogbo èyí tí ń dé bá lójú ọ̀nà yìí ọlọ́wọ́ yanjú ẹ̀ ọbẹ̀. Bàbá wa Muhammad Nasir wọ́n pẹ́ àwọn lórí ọ̀rọ̀ náà àwọn sì fẹ́ràn àbánà. Wọ́n jẹ́ kó yé mi pé kò rí bẹ́ẹ̀. Wọ́n jẹ́ kó yá pé kí pẹ́tà tí mo pa kò rí bẹ́ẹ̀. Wọ́n jẹ́ kó yé mi pẹ́tà náà kò rí bẹ́ẹ̀. Mo sì tíráì láti fẹ́ mọ̀ ọ́fíìsì wọn níjọ́ náà wọ́n ní rárá kò rí bẹ́ẹ̀. Wọ́n ní torí pé ẹ̀gbọ́n bàbá àwọn ló kéwú níbẹ̀. Mo sì bí wọ́n níjọ́ náà ti pé bẹ́ẹ̀ mọ̀ bàbá yín bá kéwú bẹ́ẹ̀. Èyí náà tó kẹ́ máa fi bọ̀wọ̀ ibẹ̀ náà sẹ́yìn fi yàtọ̀ sí ní wọ́n ní kí tán má bàa dàrú ló yẹ káwọn ó ṣe yìí ni wáyé tán ìta àwọn àgbẹ̀ náà ní kọ́rọ̀ náà kan parí. Èyí jẹ́ ẹ̀jẹ̀ wàá pè mí láàárọ̀ yìí ní sí gbogbo bẹ́ẹ̀ rẹ̀ bá ti wù kó ga tóbi ọ̀rọ̀ náà gbogbo dọ̀ sọ̀kalẹ̀ bá gbàlagbà ti ṣe bó tiẹ̀ jẹ́ pé èyí ti retí pípé yìí pẹ́ tí a bá ẹgbẹ́ ti pè mí kó tó jì sí ni ọ̀rọ̀ yóò rí débi tí èdè lórí tọ́rọ àmà kò wọ́n ní máa ṣe kẹkẹ lẹ́yìn yìí bẹ̀rẹ̀ o kẹ má máa sí. Àjẹ́kọ́ mọ̀ pé bẹ́ẹ̀ ti pè wọ́n yìí bẹ́ẹ̀ ti pè àwọn yìí dáa àmọ́ àwọn wo pé ẹkẹ́ ti pọ́ ti pa wọ́n. Wọ́n á bẹ̀ wọ́n mọ̀ ọ̀rọ̀ wọn ipe nígbà wá pè yẹn má jẹ́ ká dìyàn mọ́ ẹ jẹ́ kí n sọ sọ́rọ̀ náà ni káwá bọ́rọ̀ náà bí ó ti dòdò tí ó lọ mú ẹ̀dìgẹ̀ sọ tó láwọn náà wá sọ̀rọ̀ wọ́n rọrọ ọmọdírù wa púpọ̀ àfáwà gbà Mọ̀lára àṣẹ Muhammad Habibullah wọ́n sọ àwọn ìgbìyànjú tí wọ́n ṣe lérí kí àṣepọ̀ kò lè wà mo ní ìtẹ́ iná wí iná ọ̀rọ̀ ni kò tí ìburú jù kí n bá wọn náà sọ̀rọ̀ ẹ fún mi táìm máa padà get back sí ibi tá a hẹ́ jọ̀rọ̀ sí ni àmọ́ yóò jọ mí lójú ńgbà tó dijọ́ kejì fídú àwọn ọmọ kí wọn mo ní tí ń jáde lórí ọ̀rọ̀ náà tí mo ti rí pé ọ̀rọ̀ ti kó omi tí a fi sí wọ́n ṣe àyídà ńlá lọ́kàkà yìí mọ́ wà yìí mo ń kúra ọjọ́ tí mo náwó sókè igbó ọ̀rọ̀ náà ìmídẹ́gbẹ̀ náà mo ti bẹ̀rẹ̀ sí ìgbésẹ̀ lórí ẹ̀kọ́ náà mòdírù podcast wọ́n sì sọ fún mi mòdírù sọ fún mi pé àwọn náà wá pé tí wọ́n lù òdodo ni àwọn tó sàwọn táwọn fi ṣe bẹ́ẹ̀ àwọn náà àwùjọ wọ́n á ní òkè tí n bá bá yín lọ sí Ìbàdàn máa yá bẹ̀ ìdíẹ̀ kí wọ́n mọ tí ń dùn yìí tẹ́yìn náà sí kí ni ẹjẹ́ kódọ̀ náà olùdó wọn ni gbà tó sì wá sọ báyìí àwọn oníṣọ̀ kankan nílẹ̀ wọn àwọn sì fún ọ níyọ̀ǹda ọmọ lọ sọ. wọ́n láwọn fún mi níyọ̀ǹda kí n lọ lè yanjú ẹ̀. wọ́n yọ̀ǹda bá bàbá wẹ́ kí wọ́n yanjú ọ̀rọ̀ náà bí tábà sì fi sí àwọn gbà bẹ́ẹ̀. tí ì máa kúrò lọ́dọ̀ ọlọ́ èmi lọ lọ́nà mo tún wá jábọ̀ ìlú kan náà mo mọ́ ibẹ̀ ẹjẹ́ ayẹyẹ ìpapọ̀ wọ́n ní wọ́n ti débẹ̀ wọ́n ti débẹ̀ yìí fi wọ́n lẹ̀ náà ọ̀dá pọ̀lú kan inú ẹgbọ́rọ́ kí ni mo lọ́nà yìí kí ní akẹ́lẹ́ wọn kéèkéé bá kan bẹ̀lẹ́ pẹ̀pẹ̀ wọn àfẹ́ kí nǹkankan àwọn àdáńdà torí tẹ́lẹ̀ orí wínú
èmi kọjá ẹjọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ wà dára ó mo máa ń kà níbi lọ́wọ́ gidi gan wallahi wala fahara kí n máa kú ẹ̀ lè bá tì ní tí mo wọ̀n kí mo bá kú táyọ̀ lọ tèmi lọ tèmi ní lásàmáhàlá àbá àwọn ikú ìyàwó èyí ti tẹ̀lé èyàn lérí bátì rí ó pẹ́ kálukú kú lọ́tọ̀ọ̀tọ̀ ni. àmọ́ gbà tó jọ kejì kan ní mórí nínú àwọn fídíò tí mo wá rí ní méjì mo padà wá sẹ́ndì ẹ̀ sí wọn tí bàbá wa mòdínù ti mẹ́bẹ̀ lónìí ní máàdì náà o fún mi ní mo pè wọ́n nígbà mo pè wọ́n kò gbé kọ́ọ̀lù mi wọ́n jọ kejì kí n wádìí pé èwo ló tó fà yìí mo wá sẹ́ndì fídíò sí wọn nígbà mo sẹ́ndì fídíò sí wọn ìsẹ́ndì kó pè mí padà wọn ò pè mí fídíò tèmi náà wọ́n sẹ́ndì tí wọ́n gé ibi tí ìsọ sọ pé àwọn tí wọ́n dá sọ̀rọ̀ máàdì ọ̀pọ̀lọpọ̀ wọn máàdì wọ́n sẹ́ndì bí wọn àti ibi tí mo ti sọ̀rọ̀ bàbá wa máàdì ọlọ́pọ̀ yá fi wọn tí mo ní wọ́n kéwú nílé aláya wọ́n á gbé wọ́n jẹ́ pé ọ̀rọ̀ náà kì í tán nínú inú yóò wá nídìí kí n ṣàlàyé fún yín kí n kílé àwọn kankan níbẹ̀ kẹ ẹ máa mà pé kẹ ẹ lè rí pé òkú náà ọ̀rọ̀ kí n sọ àwọn ọmọ kéwké máa ń bá sọ̀rọ̀ láàárọ̀ yìí níbẹ̀ yìí ẹ̀yà àgbà yìí náà ni ìròyìn kò sí dọ́kà ní pẹ̀lú gbogbo táwọn ọmọ kéwú rí náà ní tẹ́ torí pé mi bí mo ti wà yìí ẹni tó kù lójú ayé mi ti ń lò yìí mo gbọ́dọ̀ pín ní o ẹnìkan ló tún ti lọ yìí ọ̀rọ̀ yìí èmi sì ti sọ ọ̀pọ̀ nísìnyí ó ti wọ 40 years lọ generation lẹ́kẹta ni kí n tún wà bí àjàgbìlà kí ni mo fẹ́ mú bẹ́ẹ̀ yìí sọ pé ẹmọ́yìn kan tíra yìí àjàgbìlà ló pé mi débì kọ́ yàgbà gíra tí ìfọ́ pé kéèkéèkéèsè ìná yìí tó bá gbà sí àpọ̀ ọ̀dàgbà ni wọ́n á sí láńgbáláńgbá ọlọ́run wá nílé ó ní ọ̀kanu kí ní ìkẹ́ ọ̀kẹta sọ náà ni pé gbogbo wa bá ti ìtí ọkọ́kọ́ ṣẹlẹ̀ ní pé ààfi mórí hàn síra wa a ń ja orí ọlọ́run ní ìdíyàn irú bàbá tó lọ láàárọ̀ yìí nìsìn tí wọ́n lọ lánàá yìí nìsìn individual differences lè mọ́ bẹ láàrin àwọn pẹ̀lú èèyàn àmákèrè gbogbo ní gbogbo ìgbìyànjú tí wọ́n ṣe wọn ààrí o ti bẹ̀rẹ̀ sí jẹ orí ọlọ́run ní kíni o àlú bàbá mú ìdí tí wọ́n lọ yìí alẹ́mà ní different differences láàrin ara wọn pẹ̀láwẹ̀ ẹlòmíì ilé bá sì ní kí n sọ̀rọ̀ wọn ní dáadáa wọn èyí ti ẹ̀ sọ èmi ò sí wọ́n ní sọ ní mo parí òkú ètò àṣàgbà fún wọn orí ọlọ́run ti bẹ lára àwọn òdíjà ní ìyàn àbáde kò rí bẹ́ẹ̀. àlè torí nǹkan àmì kan ẹgbẹ́ orí ọlọ́run ti kò sí ẹni tẹ́ ọlọ́run wà lára rẹ̀ tẹ́ mọ̀ já níyàn tẹ́wàá rẹ̀ ó tọ́wọ́ ní ọrẹ́ o gbogbo kò ṣètò sọ bẹ́ẹ̀. kò sí ẹni tí orí ọlọ́run ọbẹ̀ lára rẹ̀ tó mọ̀ já níyàn tó mọ̀ ní òsí tó tọ́wọ́ wà fẹ́rẹ̀ rẹ̀ bó ti lè kó bọ́ ọrẹ́ tó. nígbà táwọn èèyàn ó tún mọ wá sọ̀rọ̀ láàrin méjì yìí ẹnìkan ti ẹ̀sọ́ dáadáa wọ́n sọ sókí wọ́n láwọn ọgbà náà ni torí pé àwọn ò rí di fún kò sí àwọn tún gbogbo lé àwọn orí ìdìbò sọ tí ẹ̀ ẹni kejì náà sọ tí ẹ̀ kò sẹ́ni tó mú mi nínú wọn o mo dúpẹ́ fẹ́yìn náà ẹ̀bú mi ẹ̀sì pọ́n mi lé òdodo rẹ̀ ń béèrè gbogbo tẹ́lẹ̀ náà fẹ́ ọlọ́run sì fún yín àwọn dúpẹ́ bá méjì náà torí pé ẹ̀sẹ̀ kéèkú bẹ́ẹ̀ òdodo rẹ̀ ń fẹ́ àmọ́ kan nínú wọn ó sì kan méjì sí mẹ́ta ìfẹ́ dáàbọ̀ wọn náà ni àwọn náà ti mọ́ra wọn tí mo gbọ́dọ̀ kílẹ̀ rẹ̀ láàárọ̀ yìí torí wọn ti ẹ̀fẹ́ fi hàn mí pé irọ́ gbàgbàgbà nípa ìtí mi sọ ọ̀fẹsẹ̀ múlẹ̀ kéèyàn èyí ni wọ́n rẹ́ sọ fún inú kí wà nílẹ̀ àgá yìí kìí sàgá mi àwọn tó sì gbé mi síbẹ̀ wọn ò ṣe sunsun wà láì wọ́n ò ṣe sunsun o
àwọn tó kọ́ sí àgàfà mi wà láàrin òṣè sọ́sọ́ èyí gbọ́dọ̀ máa sọ̀rọ̀ fẹ́ inú bẹ́ àbí kí máa sọ̀rọ̀ aláìmọ̀kan sọ bẹ́ẹ̀ táwọn bàbá wọn wà yìí kò gba kí wọ́n máa sọ̀rọ̀ fẹ́ inú kò sì gba kí wọ́n máa sọ̀rọ̀ aláìmọ̀kan kí n bá sọ̀rọ̀ kan ìdẹ́bìnrin ni pé ẹ bá sì púrúfù rẹ̀ gẹ́gẹ́ bí onímọ̀ ọba sì wù wá ọ yàtọ̀ sí kẹ́kẹ́ sọ pé mi ń purọ́ wọ́n láyé tó wá sọ ọ̀kan wá sọ débi pé wọ́n làwọn fóònù ilé aláya àwọn fóònù ilé aláya nílọrin wọ́n sọ fún bí tí Ìbàdàn ní bí tí lọrin ọ̀yẹ́jú ẹ̀ kò sọ tó fóònù bẹ́ẹ̀ wọ́n ní pé irọ́ ni èmi ádámù ẹ̀yà ń purọ́ allegation tó ń ṣe yẹn àga yìí ló fi ń kà kìí sí mi mo gbọ́dọ̀ wá púrúfù ẹ̀ ráìtì fún ọ láàárọ̀ ní gbogbo ọ̀nà tọ́wọ́ á mọ̀ pé mi kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ ìtí mo rí ní mọ̀ sọ ìtí mo ń ká mọ́ ká gan gbogbo jẹ́ ilẹ̀ yóò lè ka ìmí ká ní ìsìn ní sọ tí ò lákọọ́lẹ̀ èyí nìkan lọ́gbà ọ bí wọ́n ojú tí ọba ti takọọ́lẹ̀ ọba béèrè fún ni àníwọ̀n tó jùlọ ọba takọọ́lẹ̀ yẹ kó béèrè fún lọ́jọ́ yẹ pé láàárọ̀ yìí nìsín mo ti sẹ́ndì fídíò kan before nìsín tó jáde láti ilé aláya gẹ́gẹ́gẹ́gẹ́ láwọn tọ́rọ̀ sójú wọn gan tí ó wà kéèkéé níjọ́ náà àwọn náà ti wọ 8 years lónìí àwọn pẹ̀lú bàbá amúìdí tọ́lọ̀ yìí ọ̀rẹ́ ni wọ́n ìrọ̀ ni wọ́n ti wọ 8 years àwọn bẹ̀rẹ̀ àti kúkú fáwọn náà ni tó yẹ pé jọ́ tí bàbá wa Murtala Abdulsalam tí kí wọ́n lọ bàbá wa láyà wọn bẹ́ẹ̀ kìí ṣe bàbá Murtala Abdulsalam nìkan ló kéwẹ́ ẹ̀gbọ́n wọn náà kéwẹ́ Mudasiru bàbá wa àgbà Mudasiru Abdulsalam tó jẹ́ mọ́mú gbogbo Ìbàdàn kò tó kú ẹ̀gbọ́n àtàbúrò wọ́jọ kéwú bẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò kìí ṣe nìkan wọ́jọ kéwú ọ̀dà pé àwọn jáde bíi ti bàbá Mudasiru Abdulsalam wọ́n bá wa ní kẹrẹkẹrẹ bí òní kí n sọ kò sí ìmọ̀ ọmọ nítorí ní ìnà kí n dá wọn papọ̀ dèdè ẹnu tí tẹ́ ń sọ bẹ́ẹ̀ mo dá ti yọ ni mo mọ̀ bá àwọn méjèèjì ni wọ́n ṣe kí ni wọ́n fi wọ́n bẹ́ẹ̀ ìtàkọọ́lẹ̀ ṣe kí ni kò sọnù. ìtàkọọ́lẹ̀ bí yá bá méjì náà ni wọ́n kéwú bẹ́ẹ̀ bàbá wọn kò ní. nígbà tí ẹ wá challenge mi lèmi wá pélé aláya náà yípe àá ìtí wọ́n kọ́lẹ̀ o wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n ní mo sẹ́ni fídíò méjèèjì sí wọn wọ́n ní wọ́n bá ní bẹ́ẹ̀ àwọn náà ṣe tán láti challenge yìí báwọn náà kí o fídíò wọn lè tẹ̀ o 30 minutes ní ó kárí kọ́ lọ́wọ́ wọ́n jáde kó sọ pé bẹ́ẹ̀ kọ́. àwọn bàbá wa ní aláya ti jáde. wọ́n náà rẹ̀ láti ṣe mọ̀kọ́ bá dà pẹ̀lú yín káwọn lè fi hàn yí pé lóòótọ́ bàbá Murtala Abdulsalam àtẹ̀gbọ́n wọn bàbá Mudasiru Abdulsalam kò sẹ́ni tí òjò lọ́dọ̀ àbàgà yí aláya. Inú àwọn táwọn sì fi ṣe fáàdì pé àwọn bàbá wọn wọ́n yìí kẹsẹ̀ lẹ́yìn òdìmú táwọn gbé wọn lérí inú bá àwọn bá ṣe kẹkẹ mí fáwọn wọn ò ní kẹkẹ mí tán fáwọn tó di yìí náà lọ ó kọrí àti dáadáa tí wọ́n ṣe yìí náà kò tó kẹ. àwọn obìnrin ilẹ̀ báwọn méjèèjì yìí wọ́n ké wọ́n náà bàbá gálẹ̀ aláya táwọn sì fi ṣe fáàdì pé ara àṣeyọrí bàbá wọn lẹ́yìn. èyí èmi tí wọ́n kọ́kọ́ kà á tí mo ti kọ́kọ́ rí èyí tẹ́ ní lẹ́nu wọn mùsàfáàtà ṣàfàwíyà ní ṣàfàátà ọ̀rọ̀ ọmọ ní ó bá ní púpọ̀ gbé tí ààrẹ bóde àpọ́lẹ̀ ẹ̀rọ gbé bóde tó yí orí tíra yìí fọ́tò bàbá agáyé nì àwọn gani ònùwádìí ẹni àṣẹ Muhammadu Ghani adáyá wà lọ́gá al-arabiyya bayna nash'atiha wa tatawwuriha tíra yìí àbí káyọ̀ ọmọ àfáàgá yìí lọ́pọ̀ wọ́n wà nínú olú ní wọ́n kú àdòtóró sọ̀rọ̀ Muhammadu Ghani adáyá lọ́pọ̀ tíra yìí náà yíò pẹ̀lú àfáà náà nígbà àwọn pọ̀ọ́tá wọ́n fi ránṣẹ́ sáwà náà àkáwó ìtàn wá kọ síbẹ̀ ẹgbọ̀ mọ́sítàrù lélẹ̀ mímọ̀ sọ́dé ìtàrí ẹlẹ́ẹ̀kejì tí tún kára tíra méje ríká àmọ́ ìdánú lérí méjì lónìí torí ìṣẹ̀lẹ̀ àwọn ìmọ̀ kó síwájú yóò láti lè fi proof bí tí mo lọ yẹn torí ìṣẹ̀lẹ̀ máa ka méjì bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní tíra yìí nọ́mùsà tó ń tàrí ìbádìí ulama
fi madinati Ìlọrin wilayatu Kwara Nigeria nafsatu an tarikh ba'd al-ulama fi madinati Ìlọrin Kwara ẹni tó kọ tírà yìí bàbá tó kọ tírà yìí òun ló kọ Professor Alaro Kéwú ìdí bàbá wí tí ọba tí jẹ́ ìbágbà náà rẹ̀ ẹ̀pẹ̀ Professor Alaro tírà àfáà Professor Alaro ìlélẹ́yìn mọ́níjáwò lélẹ́yìn tàkọ́kọ́ mọ́sídárù ní sóyé bàbá wọn lọ́kọ́ orí bàbá wa ṣéèkù wa Abdullahi Jibril Imamu Sahaba gbogbo tààrà lónìí àwọn ọlọ́pù sí sábà bí ìtàn àwọn àfáà lọ́yìn ni wọ́n ṣe kí ni wọ́n sọ síbẹ̀ dèdè tí mo wí náà àwọn náà sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbé méjì ayẹ̀ òun sí fún mi ẹwọ́ àrọ ìtọ́wà lápọ̀ọ́lẹ̀ tẹ́yà máa sọ fún akókò ilẹ̀ ìjọba bí náà ìjọba pa pọ́lẹ̀ ẹ̀rọ rà ní o tó jẹ́ pé inú léhùn náà ló ṣe kí ló ti jáde dáṣlóhùn Talamidu Muhammadu Ghali àmọ́dá ìmíyà agbọ̀rọ̀sọ wọ́n sọ ní táàbà Ghali ti kéwú sínú tíra iná wọ́n ti gbàkéwú wọn kò sáàbà àtẹ́gbọ̀rọ̀ fún tẹ́rẹ̀ tí wọ́n ní sọ bó ti gbàkéwú nígbà táàbà wà fún ìdí ìnísì àbáfún ìdí ìtẹ́ lọ́lẹ̀ yìí kò polówó pé bá lòó ti jáde èmi ọ̀gbọ́lẹ́ wọn rí wọn kì í sọ àmọ́ àpàràgbọ́ dàbí ṣe ìkìláàrù eléyìí fún wọn láàárọ̀ yìí agbọ́dọ̀ wọn tó ká ló kéwú sí sílà ya gbọ́dọ̀ mọ̀ ó dà nẹ́bì gan ló wá yìí jìbìlì ló ti ké tiẹ̀ òun náà ṣe púpọ̀ láàbá torí náà ẹjọ́ ọ̀bá láàbá àfá rẹ̀ ni ṣètánì ni ọmọ alìmọ̀ ń ṣe ìjọ dámilóhùn Talamidu Sheikh Muhammadu Ghali aláya tasadda Sheikh Muhammadu Ghali ní tààlínú àwọn ọmọ bí wọ́n àfá aláya wọ́n bẹ̀rẹ̀ sí pàwọn èèyàn ní kí ó fi Madinati Ìlọrin àfá aláya bẹ̀rẹ̀ sí àfá aláya Ghali bàbá wa Ghali wọ́n bẹ̀rẹ̀ sí káwọn èèyàn ní kí ó fi Madinati Ìlọrin wọ fi biladi Yorùbá láti lọ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́ wọn kí ó wọ́n kọ́ wọn kí ó lọ ni wọ́n tó kọ́ wọn ilẹ̀ Yorùbá wa nara Allahu ala lisanihi ukula afradi min abnai hadhihi ummati islamiyya ọlọ́run ti gbàdúrà wọn wípé gbogbo àwọn tó ké lọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ó fi nàró òlú wọn náà wa fil ma'lumati allati bi aydina qila innahu yata'allamu idha asbaha yawman wa lam yata'allamu minhu ahad nínú tá a gbọ́ nípa bàbá wa Ghali aláya ìdí pé bọ́lá ìjọjọ́ bá jí tí àwọn èèyàn bá wá kéwú láàárọ̀ báyìí wọ́n wọ̀ ló fẹ́ sí kìíní inú wọn mọ̀ bàjẹ́ nígbà wọn èyí tí ń pè sí ìdè wọn wá kéwú tọ́lọ́pọ̀lọpọ̀ ẹ̀bùn míì ti ń bẹ lára bàbá wa Murtala Abdulsalam ti ń bẹ lára àfáà Ghali lónìí lẹ́gbọ̀ọ́ torí ẹ̀mọ̀ pàtàkì ti pé bàbá wa Ghali bàbá wa Murtala Abdulsalam nìbàdàn wọ́n bá kọ́ ẹ̀ ní Muktasar Ali àgbẹ́ bá kọ́ ẹ̀ ní ọ̀pọ̀ ọmọ òní pétìlá lọ́wọ́ wà láì wájú àfáà Ghali wọ́n ti tọrọ ẹ̀ àfáà Ghali ní gbogbo máṣẹ́ yìí gbogbo àfáà lọ́rẹ̀ tí bá kọ́ ẹ̀ kéwù òní pétìlá lọ́wọ́ ọ̀nà gbọ́sẹ̀ gbà tọrọ rẹ̀ ẹ̀pọ̀ inú kírísì tàṣẹ́jì láàrẹ̀ ibi àgbọ̀dà náà sì lè máa kọ́ ẹ̀ kéwù táwọn òní pétìlá lọ́wọ́ wọ́n sì máa kà á táwọn náà mọ̀ wí lọ. ولقد مكث عدة سنوات في إكرام وفي أبيكوتا wọ́n gbé kírun lọ́rọ̀ bá Ghali aláya وفي أبيكوتا wọ́n gbé Abẹ́òkúta وإبادة wọ́n gbé Ìbàdàn وإساي wọ́n gbé Ìṣẹ̀yìn وغيرها ينشر فيها العلم والأدب. èyí sọ fẹ́yìn tẹ́ sọ pé jẹ́ làbílà polówá nù tó ní tọ́wọ̀ ti bẹ̀rẹ̀ nu kìí ṣe gbọ́rọ̀ máàjì àbáwọn bàbá máàjì nìkan mo nídìí bí ọ̀rọ̀ yìí gbogbo jẹ́ ìṣẹ́lẹ̀ Yorùbá fún wa ẹ̀dá wọ́n ẹ̀ ṣé jẹ́ làbí ilé ينشر فيها العلم والأدب. tó bá ẹgbẹ́ lóòótọ́ tó ọ̀pá wá ṣe léyìn náà nísìnyí ajẹ́ pé tẹ́ ń wọ́n rí bẹ́ẹ̀rù ìmọ̀ ni wọ́n ń pàwọn èèyàn káàkiri bàbá adánilà dábì náà wá bẹ́ẹ̀ o ṣé jẹ́ làbí náà àwọn náà ṣe ọmọ kí wọn mẹ́rin lọ́jà ìlú ìjọ pé ọmọ kí adánilà dábì ní bí láti Ìbàdàn láti lè máàkì bàbá wa ẹ̀sìn ní òbí wa láti ọdún tí wọ́n ti wà bẹ̀ yìí
nínú tí láti Ádámù nìkan lèmi ti rí pé mo ké wá ju àfẹ́wà ẹ̀sìn lójú wa gbogbo àyókù ti ké kọ́ ipò wọn mẹ́sàn wọn sí ẹni kádákẹ́ ṣé gbogbo tí wọ́n ṣe náà ogójì ọdún wò ṣiṣẹ́ èyí ló yí kẹ́ mọ́ sọ fún abáwọ̀ ìsàfà yìí lónìí ṣé mọ̀ kẹ́yìn tó ṣé Ádámù sì sọ nínú ìtàn rẹ̀ pé báwa bá gbàgbé lọ́dọ̀ àfẹ́sì àwọn ọmọ atẹ́tí síta àwọn tó sínú àwọn táà máa gbá àǹfààní látara rẹ̀ torí pé kíláàsì kankan náà ojú kan náà wọ́n máa káwọn sí àwọn tó máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn tí wọ́n bẹ ní wájú àwọn ó tètè jẹ́ ọyá wọn àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ wájú wọn tí wọ́n bá wọn gbọ́ tí ìrìnàjò náà gbowó wà ta ló jáde nínú ọtọ́ kọ́ọ́lẹ̀ ọ̀sẹ́ nìkan tó sọ̀rọ̀ ẹnìkan bá dé ní sísè sọ pàpolówó ògùn gbogbo yìí bẹ́ẹ̀ ẹ̀dákẹ́ ẹ̀kọ́ sàrẹ̀. ويدعو إلى الله سبحانه وتعالى وينشر العلم والأدب. ومن أبرز تلاميذه في إساءة الشيخ محمد الأول. nínú àwọn ọmọ tó kí àbára gáyà láyà fílẹ̀ sísẹ́yìn mọ́mọ́dé àwọn ẹnu bẹ́ẹ̀. وفي إلى أياجي الشيخ عبد المطلب. àwọn tí wọ́n gba ọ̀rọ̀ yìí wá àwọn àgbà tó kù ni tí wọ́n jẹ́ kí àbára sọ̀túrù yọ ọmọ kí ní ṣẹlẹ̀ tí wọ́n máa bá àbàkà àríkàkì torí wọ́n gbà wọ́n sẹ́lẹ̀ àwọn Banul A'man tọ́rọ̀ yìí ṣe ojú wọn. náà وفي إبادة الشيخ وفي إلى الشيخ عبد المطلب. ọ̀kan nílà. وفي إبادة الشيخ مدثر عبد السلام وشقيقه مرتضى عبد السلام. وفي إبادة الشيخ مدثر عبد السلام وشقيقه مرتضى عبد السلام. مؤسس معهد العربي النيجيري بإبادة. Sofa kini 14. Sofa 14. Wọ́n fi sí lámá ìjọba lórí ni wọ́n dágbọ́ ó papọ̀ ní rárá. Wọ́n tọ̀ wọ́n lè fún wa ṣe kí kò ó tún wá sọ pé bàbá wa Murtada Abdulsalam Muassisu Al-Mahdi Al-Arabi An-Nigeri sẹ́mi ni wọ́n kọ́ ni sẹ́mi kọ́ àkọọ́lẹ̀ ni ìjọ wọ́n sì ti kọ́ jáde yìí sí ẹ̀sọ́ tó bẹ̀kọ́ ó ṣe ṣe kẹ́ lẹ́yìn orí o torí tí àkídà nìkan lẹ́yìn sọ̀rọ̀ bá àwa sì nídìí ilé tóyé torí ẹ̀sọ́ pé tààrí ìyẹn tó fẹ́ sọ jíjà láàrọ̀ yìí a sọ̀fọ̀ lọ́wọ́ ọlọ́pọ̀ yá sàmà fáà bẹ́ẹ̀ bá tààrí kúrò nínú mọ̀ odidi súnà kẹlọjá kúrò náà Kùránì náà pé o sì tún ti pa ẹgbẹ̀rún ayà rẹ̀ kí ọlọ́rọ̀ ká wà ní gbogbo òtàwọn anẹ́bẹ̀ ọlọ́rọ̀ tí wọ́n pa ní gbogbo ayà yìí sí gbogbo ayà olóbẹ̀ ní súnà olóbẹ̀ ní tó ní bátà wà anẹ́bẹ̀ ọlọ́rọ̀ tí è bá sàwọn ayà tó pọ̀ sọ́ kò sí bí wọ́n bá mọ̀ ní ọ̀sọ̀pọ̀ mọ̀ kò sí tí ò wúlò irú èyí náà jà sí iná ní síná sáwọn mọ̀ pé ọ̀sẹ̀ rẹ̀ ìjọ tó kọ́lẹ̀ àwọn èèyàn wọ́n ti sáàbù respect ibi tó ẹgbọ́n respect rẹ̀ gbogbo ilé sáájú látẹ̀lẹ́ yí ẹ̀rọ àwọn àfẹ́ ní ìdàgbù rárá ẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ rẹ̀ bẹ́yìn tẹ́sì ìdàgbàtẹ́ bá wò tó tẹ́ bá bẹ́ẹ̀ ẹ̀dí kọ́ṣà àwọn ọmọ yẹn yá ẹ má sọ bẹ́ẹ̀ o torí gbogbo àwọn bàbá tá rí orí ni wọ́n ti ṣe o tí wọ́n fi lọ ọ̀dọ̀ Ọlọ́run inú ládàá ni wọ́n ni wọ́n ṣe kí ló wọ́n wà wọ́n gbọ́ fún bàbá mútà láì nínú tí wọ́n máa rí ìjọba náà àwọn àfáà wà kẹ́lá tí ó bá àwọn àfáà wà ní ṣé gbogbo àárọ̀ lọ́kọ́ wọn kéwòn wọ́n ṣe àlọ́mọ̀sọ́rọ̀ alámọ́mọ́dé wọ́n wà láàálì ni wọ́n ṣe wà láàálì wọ́n tún wà sáàbì ìtìlámù mútà bá dì ìbẹ̀ láàrin wọn máa sàpẹ́lẹ̀ ara wọn kéwì náà ìgbé ìdísàpẹ́lẹ̀ bàbá máàdì nísìn
mo ti bẹ̀rẹ̀ sí mad mo ti bẹ̀rẹ̀ sí mad mi ò sì ní mad tí fi kú àgbọ̀ túláàsì ni kábọ̀wọ̀ wọn túláàsì ni àbí àpọ̀ ká sì gbà wọ́n pé náà àfáà wa ni wọ́n ti kí ni ọ̀rẹ́ àfẹ́ ẹni Dídọ̀dọ̀ ni ká bọ́ àwọn òníyà tẹ́kọ̀ọ́kọ́ wa nù aláṣẹ wà láàrin ìwà fábì yìí wọ́n sàlẹ̀ ẹ̀yìn tẹ́yìn wọ́n lẹ́yìn ìṣẹ́súnà tẹ́yìn wọ́n wà láàrin ẹ̀ sí wà láàrin ní ìṣẹ́ tó ṣe wà sábì ẹ̀sì fọ́kọ́ lọ́wọ́ gbọ́sà látò àwọn òṣèlú àwọn ọmọ gbọ́sà ní ìkàlẹ̀ ẹ̀sì àsàlátù yóò pé tí náà kéjì ìbẹ́sọ̀rọ̀ púpọ̀ tí bàbá àti mọ̀lánà àṣẹ al-imam Abdullahi Jibril Saban bánikà tí wọ́n náà. تلميذه كان الشيخ يعلم أولاد المسلمين علوما كثيرة. nígbà wọn sọ̀ka àbáwá dání nínú àwọn afá àlọ́rin wọ́n ní wọ́n máa pàwọn ẹ̀lẹ́kọ̀ọ́. ولا يميز بين دانه وقاصره في تقديم المعلومات لهم. bó bá sì déwájú wọn wọ́n yóò yàtọ̀ sẹ́nìkan. بل كلهم سواسية عنده في طلب العلم. gbogbo ẹ̀kọ́ bá wọn kéré lọ́dọ̀ wọn ọ̀sán méje ni wọ́n sọ lágbà wọ́n ní tí àwọn lọ fẹ́ kéré ọba tí àwọn lọ fẹ́ kéré wọ́n dán wò díẹ̀ akọ́yọ̀ tí tó kéyì èyí lọ bá sì fi bẹ̀rẹ̀ náà wọ́n sì máa kọ́ lọ. وكان له. wọ́n ní àwọn ọmọ kéwòn yìí náà wọ́n sọ níbẹ̀ yẹn wípé bàbá Múdàsírù tí wọ́n jẹ́ bàbá gbogbo ìmọ̀ọ́mù gbogbo Ìbàdàn wọ́n ní tíra mélòó náà wọ́n ké mbẹ́ ṣebí tíra méjì náà ní. láàyè tíra méjì náà ní. ẹ wo bí tá a bá a dé èmi ò wá ní sọ kankan sí yìí o tí ibi kó lórí àga yìí èmi ní bú àfà kankan àmọ́ tí mo fẹ́ sọ fún yín ni pé oṣù mẹ́fà péré iníṣẹ́ Ádámù lò lọ́dọ̀ àfà Àdàmú wọn jí wọ́n sì polówó wọn káàkiri gbogbo ayé wọ́n tó kọ́lẹ̀ àwọn náà sì lọ lè ṣe ní mọ́bẹ̀ títí dìsí wọ́n mẹ́rin Ádámù ẹ̀yà ìbẹ̀ wọ́n náà àwọn ọ̀dọ̀ wọn níbẹ̀ yọ́dá fún ọdáwọ̀ jù ní ìlú wọn ọba kárùn ti bẹ́ẹ̀ lónìí lókè fún wọn àwọn ará ni wọ́n jọ́nà jẹta àdébẹ̀ dáadáa wọn láwọn ọdún tí wọ́n wá nínú àwọn ọdún tí wọ́n wá síbi tá a ti fún wọn ní ọdún tá a ti fún wọn wọ́n sunkún ní wọ́n sunkún pé àṣẹ tó rántí àwọn orí àwọn rìn wọ́n ní àwọn kẹrò tó gbogbo wàhálà tí bàbá àwọn ṣe sáré ó ti gbé ní àfẹ́yìn pẹ́pẹ́ aṣọ àlákọ̀ náà papọ̀ ẹni tó wá gbàjọ náà wọ́n gbàgbé ní bá gbé fọ́tò náà lọ́tẹ̀ bá ní èyí ni ó láti fún àwọn yòókù láwọn ìjòkó láti fún wọn ọba Kánò bàbá wọn àmìnà tó mẹ́rò olóògbé fún wọn lọ́rọ̀ báyìí bòjírù wọn mọ́kàsí wọ́n sì bẹ́ẹ̀ tó wá sọpọ̀tù wọn wọ́n sunkún ní ibi àkúwà ìgbàgbé torí bàbá àwọn ọkọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ nílẹ̀ ilẹ̀ Yorùbá ló ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n wá rí pé àsọmọ kérú náà tún lè rìn wáyé àwọn á ń débẹ̀ títí dì sí wọ́n sì mọ̀ wá bẹ̀. oṣù mẹ́fà péré bàbá ṣe. ìlú dáwà wá lọ́rọ̀ inú ká. وكان له رغبة مليحة في منع هؤلاء تلاميذ العلوم الدينية واللغوية. لأنه كان يراها أنها منحة إلهية يؤتيها الله من يشاء. وحتى مما سمعنا عنه أنه كان يتعلم إذا أصبح يوما ولم يتعلم أحد من علمه رحمه الله تعالى. ولكتابته عن دوره في نشر العلوم حديث طويل. وله إنجازات كبيرة. وله إنجازات كبيرة في إفهام الأطفال والتلاميذ الذين أصبحوا اليوم علماء ماهرين معروفين في بلاد يوروبا. وله إنجازات كبيرة في إفهام الأطفال
ìní máa ń ká ọmọ èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n sì máa ń gbọ́ ilé àtẹnu wọn. والتلاميذ الذين أصبحوا اليوم علماء wọ́n sì láwọn ọmọ tó ń gbé wọ́n di nǹkan lónìí. ماهرين wọ́n di àfáàgbà. معروفين wọ́n ti gbogbo nǹkan. في بلاد Yorùbá. gbogbo ayé sì mọ̀ wọ́n nílẹ̀ Yorùbá. وأخذ العلم عنده عدد كبير. àwọn tó sì tẹ̀kọ́ lọ́dọ̀ wọn wọ́n pọ̀. ومن تلاميذه nínú àwọn akéwì wọn. الشيخ في مدينة إسيء الإمام الحالي في المسجد الجامع إسيء. sẹ́yìn bàbá tó gbà ní bàbá ẹ̀kọ́ tíra ó ní ní sẹ́yìn àfáà tó jẹ ìmọ̀ọ́mù bẹ́ẹ̀ lónìí ní fún gbogbo sẹ́yìn ọmọ kẹwàá wà láyé ni. والشيخ محمد الأول تغمده الله برحمته. ìṣó. والشيخ عبد المطلب في إلى إفẹ̀ في ilé Ifẹ̀. nílé Ifẹ̀ wọ́n lọ́mọ tí ó lé Ifẹ̀ náà. والشيخ الصادر bí ò bá kú. bàbá wa bí ò bá kú ó tó lọ́dọ̀ àwọn àgáyà láyà ó tó lọ́dọ̀ ṣé àdàmọ̀kẹ́yà. وفي مدينة àwọn àsọ́dúnrún bí ò bá kú ó lẹ́gbọ̀n Abẹ́òkúta náà sọ́dúnrún bí ò bá kú ọmọ tí wàá fàgá yí aláya yìí. وهناك كتاب مشهور بين المسلمين اسمه 50 فريدة ومؤلف هذا الكتاب هو أحد تلاميذ الشيخ محمد الغالي في مدينته. tó sàn àmsúnà fàyídà bàbá wa ìmáàmù Yakubu kìrún bàbá wa àgbà ìmáàmù Yakubu kìrún ọmọ bá bẹ́ẹ̀ tó sàn àmsúnà fàyídà ọmọ kéré bàbá wa àfàgàlẹ̀ aláya. ثم نزل عبادة يدرس أبناء المسلمين كنوز المعارف. nígbà wọn kó bẹ́ẹ̀ wọ́n tún lọ́bàdàn wọ́n tún káwọn yẹn kéré bẹ́ẹ̀. وينشر العلوم ويعلم الناس ما يحتاجون إليه من wọ́n tún kọ́ wọn bẹ́ẹ̀. العلوم الدينية والشرعية. wọ́n ti kọ́ wọn ní mọ̀ wọ́n tún kọ́ wọn ní ṣẹ̀yà nínú tí wọ́n kọ́ wọn nígbà àwọn wọn ni àwọn oníkọ́ yìí nígbàdàn. وفي مدينة إبادة كالشيخ أرازم. ṣé Arásímì sóyè Arásímì tó jẹ́ mọ́ Arásímì tiwọn náà lọ́dọ̀ ọbẹ̀. والشيخ مرتضى والشيخ مدثر. wàṣẹ́ òmùtàlá tó jẹ́ òkúta Abdulsalam. والشيخ مدثر àríkèmásè. àti bàbá ṣé òmùdásè àríkèmásè. والشيخ مرتضى مؤسس المعهد العربي في مدينة إبادة. wàṣẹ́ مرتضى Abdulsalam مؤسس المعهد العربي في مدينة إبادة. ẹgbọ́n lọ tóbi ibi èdè ti kàánù bọ́ kàsọ̀ yí fún yí kẹrẹ mọ̀ pé mẹ́ sọ́sọ́kúsọ ìyẹ̀sì wá orí kankan mẹ́ kọ́dá ilẹ̀ mẹ́ náà sọ ìgbẹ́ ẹfẹ́ ká máa tẹ̀lé ní kájọ mọ́ kí orin àwọn òsìrí tẹ̀lé ilẹ̀ ẹ̀ tẹ̀lé wa tẹ́lẹ̀ ilẹ̀ ẹ̀ tẹ̀lé wa ní gbogbo ọ̀rọ̀ ní báyìí. Tẹ̀lé wa tẹ́lẹ̀ náà wà náà là ń tẹ̀lé yìí nígbà wọ́n fẹ́ ti sàtẹ́jù yìí náà lábínú yìí à ń tẹ̀lé ní àwọn máléjì yìí àwọn àrísọ fẹ́ náà kíkẹ́ iná ọ̀sẹ̀ kí ló máléjì wa ẹ má jẹ́ ajá ẹ ń tẹ̀lé wa ní gbogbo ọjọ́ yọ bá wa sọ̀rọ̀ ọ̀kẹ́ kọmíníkè bí uk tó yẹ máa gbé jáde ká ní mo sẹ́ndẹ̀sì kọmíníkè wọ́n náà fi fi káńsẹ̀rẹ̀ lẹ́nu tó ní mo ti ní ìsáàlù púpọ̀ láàrọ̀ wọ́n ṣe mùtámọ̀rù kan lọ́sẹ̀ tó kọjá ní Bayero University fún Muhammad Nasir Kabara sóyé sọ́bẹ̀rẹ̀ rẹ̀ sí ọwá wo ní tí wọ́n kọ sí nọ́mbà 3 níbẹ̀ sí o mọ̀ fẹ́ kẹ́ ẹmọ̀ ìyàtọ̀ tí mẹ́lá nílẹ̀ Yorùbá pẹ̀lú Haúsá ẹwọ́n bí bàbá ti fìtínà àwọn Haúsá tó lérí ọ̀rọ̀ Yorùbá táà ni wọ́n fi dàrú tó fi lọ àbígbà tí bàbá kú tẹ́nìsì wọ́n sì di padà lára dáadáa wọn táwọn ayé tí bẹ̀ ẹgbọ̀ nísì Bayero University wo communique náà ni communique jamia ni communique jamia tí wọ́n kọ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe mùtámọ̀rù ṣé Muhammad Nasir Kabara tán
wọ́n á gbé sí ìtọ́ fi gbẹ̀yìn rẹ̀ ibi tí wọ́n ti sọ pé number 2 number 3 page 3 recommendations bámikà that's number 1. That's number 1. Recommendations. During the conference, the following recommendations were made. During the conference, the following recommendations were made. Èdè wọn bẹ́ẹ̀ dì ní nígbà tí a parí ọ̀rọ̀ sí pé kí wọ́n sì ká máa sí lọ́rùn ìṣúgbọ́n. Number 1, there was a call to provide researchers with access to Sheikh Nasiru Kabara's library. Wọ́n ló yẹ kí wọ́n dá Sheikh Kabara library kalẹ̀ sínú Jamiu Bayero àbí síbòmí tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ nínú ìlú yìí. Number 2. Number 2. Sheikh Nasiru Kabara's books of Quran exegesis, Ihsan al-Manan, needs to be re-edited and republished. Tíra rẹ̀ tí bàbá kọ tó pè ní Ihsan al-Manan. Ihsan al-Manan yìí Kùránì ni tafsiri Kùránì ni kí tafsiri Kùránì al-Karim. Tafsiri tí Mala Nasiru kọ ni wọ́n pè ní Ihsan al-Manan pẹ̀lú èdè Hausa. Hausa ni Mala Nasiru fi tú Kùránì náà wọ́n ló yẹ kó tó tẹ̀. Wọ́n ìjẹ́ pé ìjọba ló ṣe kí ni ọ̀nà wẹ̀ wọ́n sì rí ẹ̀dí. Number 3. The 5. Number 3. Faiz ní àyè Faculty of Art and Islamic Studies was advised to turn the event into an annual conference where famous scholars, muallims, who contributed towards the creation of knowledge and the development of humanity will be explored. Ìyàrá pé ẹlẹ́ẹ̀kẹta ni pé ó yẹ ní sinásìkò sí, ó yẹ kí gbogbo àwọn àfáà tí wọ́n contribute sínú ẹ̀sìn, kábẹ̀jẹ̀ ní kó àwọn kọ parẹ́, kábẹ̀sí máa gbé wọn jáde, kábẹ̀sí jẹ́ kí gbogbo ayé ọ̀nà wọn ní ìyànjú tí wọ́n ṣe fún wa ká máa mú wọn lọ́kọ̀ọ̀kan ká máa ṣe gbẹ̀bí lérí wọn. Number 4, the conference organizers were further advised to rethink the crucial role played by scholars like Sheikh Nasiru Kabara, Waziri Junaidu, Sheikh Adam Abdullahi Ilori, and many others. Number 4. The conference organizers were further advised. The conference organizers, àwọn tí wọ́n wá sí conference náà, wọ́n organize wọ́n fún ìjọba nímọ̀ràn, wọ́n sì fún jáde nímọ̀ràn. Were further advised to rethink the crucial role. Kí wọ́n máa rántí róòlù táwọn èèyàn play by scholars. Táwọn àfa róòlù tí wọ́n play tí wọ́n jẹ́ kẹ́sí wọn dàrú lórílẹ̀-èdè yìí tó fi débi tó dé dúró ó yẹ kí ìjọba wa bẹ̀rẹ̀ sí máa gbé wọn ní àrùgbẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí máa jẹ́ ká mọ róòlù wọn bẹ́ẹ̀ sì wà play. Like Sheikh Nasiru Kabara. Gẹ́gẹ́ bí Sheikh Nasiru Kabara ta ṣe conference yìí mú. Waziri Junaidu. Àti Waziri Junaidu Sokoto. Sheikh Adam Abdullahi Ilori and many others. Ẹgbẹ́ náà tóbi. Ipe sí Adam Abdullahi Ilori náà ó wà bẹ́ẹ̀. Ẹwà Hausa. Wọ́n fún sínú orders. Torí pé wọ́n á rí pé gbogbo contribution wọ́n mẹ́sẹ̀ wọn. Sẹ́mi mo ní wọ́n pọ̀ yìí. Kíkí gbogbo tí àwọn ṣé adámọ̀bẹ́lá sí wọ́n mọ ìpàtì ẹ̀ wọ́n mọ̀ pé gbogbo tùrásọ̀ bá lọ pẹ́ nílẹ̀ Haúsá yìí wọ́n dàbí gbogbo ayé àbàmọ̀ fójú ẹni tó ní wọ́n mọ̀ fójú ṣé adámọ̀bẹ́lá ìbẹ̀mẹ̀ tó tọ́tẹ̀ ìràwọ̀ lùí níbò mí nígbẹ́ wọ́n máa dákọ̀ àfáà nílẹ̀ Haúsá yìí tí wọ́n bá dákọ̀ àfáà ní Sókótó tí wọ́n dákọ̀ ní Kánò ọgbọ̀dọ̀ máa dákọ̀ ní Ìlọrin wọ́n dákọ̀ Wàsílù Jùnẹ́ẹ̀dì ní Sókótó wọ́n dákọ̀ Mọ́lá Nasiru Kabara lẹ̀ wọ́n dákọ̀ ṣé Adam Abdullahi ní Ìlọrin wọ́n ò tí wá níyàn bẹ́ẹ̀ lọ́mọ kéwù wọn láti ní ọmọ kéwù là ń jẹ́ ní ìdọ̀la ìlòsí ọmọ kéwù láti lò síbẹ̀síbẹ̀ wọ́n ní wà láàfáà ní fún ẹ̀rin táwọn wájú àfáà fún ẹni wọn mọ ọjọ́ yìí kó bẹ ọtán ṣẹ́sàgbọ́ sẹ́yìn tẹ́ ń wí lójú aago lẹ́nu Ìbàdàn yìí fẹ́sì Ìbàdàn ní sílẹ̀ sọ lórí
lẹ́yìn kan mọ̀ láti ṣe Adam Abdallah lẹ́yìn lọ sí yunifásitì nílé Ifẹ̀ lẹ́yìn lọ ní Ògùn lẹ́yìn lọ lọ́yọ́ ní mo rẹ̀ ti ṣe conference fún ṣe Adam Abdallah bẹ́ẹ̀ ládùn róòlù ti ṣe Adam Abdallah tó play ẹ̀wò ní àfáà rẹ̀ wo tí wọ́n ṣe despite pé gbẹ̀yìn ayé wọ́n ní kúrọ́jì kí sára wọn torí ẹ̀yìn ẹ̀dá kò tó lọ lọ́wọ́ tẹ́ ẹ̀ bá tó yíò ṣe gbogbo àtúnṣe táwọn àwọn àlérí sí ìyá yìí ni mo jòkó sí inú ọ̀sẹ̀ ilé léyìí èmi ekurọ́ ẹ̀wò tí wọ́n kọ ẹ̀wò kọ̀míníkẹ́ yìí wá retí yìí lọ́dọ̀ yìí náà àbá retí lọ́dọ̀ tí yìí náà bá ṣe yí padà tàbí bá ṣe yí padà ìdí ń dìjànù kò ní ìyàn jíjẹ̀kọ́ gbogbo nǹkan tó yẹ ká ṣe pọ̀ ńlẹ̀ lójúbọ ike ń gbọ́ nísìn ni pé èyí tó pè tánà náà ó tún fojúbọ̀ kan sí Ìbàdàn nísìn tí wọ́n lọ lé sí láìpẹ́ yìí ẹwà ló sàṣẹ́ ní dìde àwọn tó pa náà sàmọ́lẹ̀ ẹ̀ ń kó oore wọn mọ́lẹ̀ ìdí wọ́n pa mọ́lẹ̀ kò sẹ́ ní dìde ẹ mọ́jà sàláìmọ́re o ẹnu àtúnṣe àìmọ́re yìí lèmi ń pèpè fún kò sí nǹkan mi bàbá anásí nígbẹ̀yìn ọ̀rọ̀ tó yé ẹnu ajọ́ mi tí mo fẹ́ rònú ìní sọ́dún bẹ́ẹ̀ náà lọ ọ̀rọ̀ kékeré ó tó fáwọn àgbàlagbà ẹ̀sì ṣe tó dùn mí mo gbọ́dọ̀ jẹ́ ẹ̀mọ̀ toríjọ́ tẹ́ pè mí ẹ̀ tọ́mọ yín padà sọ̀rọ̀ èyí ní sọ̀tẹ̀ yìí tọ́lọ̀ ní jí sọ́tán so yé nígbà tí ó padà jáde tí ń sọ̀rọ̀ ó fi hàn mí pé gbàtẹ́ ń pè mí ẹ̀ wọ́n ń bẹ́ẹ̀ nígbàtẹ́ ń pè ní àwọn ọmọ tí ó yí ń bẹ́ẹ̀ bóyá ẹ ti ẹ̀gbẹ́ mi sí síkà ní gé tí mo bá ti jábọ́ kẹ́ máa tébù mi àbà láàfà sáfà ẹ̀jẹ̀ káwọn ọmọ tí ó yan bẹ́ẹ̀ wọ́n máa gbọ́ nǹkan tí àjọ sí kílò láàjọ ń sọ sẹ́mi lè sèyí fún ilé ẹlẹ́ ẹsẹ̀ mi wọ́n wá bẹ̀rẹ̀ ọkọ̀ fìdíjì mi kò fìdíjì èyí èmi ọ̀ expect irú yìí tẹ̀lẹ̀ láyé wọ́n yẹ́ pẹ̀lú tẹ̀sí nù ikú ọ̀rọ̀ tèmi conversation tèmi yìí jọ ń sọ àwọn ọmọ kí orí àwọn òṣìṣẹ́ yìí wọ́n sì kí ni wọ́n bẹ̀rẹ̀ iná àlójúkọ́ máa rí bí reply mi tí reply kò wá nù mí èmi ò ní sáà lójú ti sí ilé òdodo tí fi múlẹ̀ náà kọ́lọ̀ ọba dẹ́dà ó pẹ̀lú wa Hallelujah.